Ọlọ́run ló ti pè bùbù bí ó ti rí káwá hùwà tí ó dáa fúnra wa àgbà tá a wà nílé ike o sóni orí bó ti rí. Màá bá tẹ́kí sí bùkàdá. Ẹ dákẹ́ bá ń pariwo lóhùn. Allahu Akbar. Allah. Masa tẹ́kẹ̀ sí bùkàdá. Allahu Akbar. Ẹ̀dá ọkàn máa dààmú ni. Ó wá mú mi rántí ọ̀rẹ́ méjì. Àbáwo ló. Ọ̀rẹ́ méjì ni wọ́n sì fẹ́ràn ara wọn dáadáa. Ẹ̀yin yá wa. Wọ́n nífẹ̀ẹ́ ara wọn púpọ̀. Wọ́n wá kúrò nínú ìlú wọn. Wọ́n lọ ìlú bòmí. Wọ́n wá dójú ọ̀nà. Ṣètánì wọ́n á kó sọ́kàn àwọn méjèèjì. Ìjà wa bẹ́ẹ̀ dé láàrin wọn. Ìkan nínú àwọn méjì Ṣètánì tiẹ̀ gbógun púpọ̀. Ó bá bínú débi pé ó fọ́ ọ̀rẹ́ rẹ̀ kejì létí. Ó ti fọ́ létí. Ọlọ́run wá bùn ọ̀rẹ́ kejì. Ọlọ́run bùn ní sùúrù. Kò dá etí náà padà. Àmọ́ n tó ṣe ni wípé nínú iyẹ̀pẹ̀ tí wọ́n wà tí wọ́n ti rìn lọ. Ó wá kọ́ sí ilẹ̀ ẹlẹ̀ pé látijọ́ tèmi pẹ̀lú ọ̀rẹ́ mi tá a ti jọ ṣọ̀rẹ́ láyé. Lónìí ló ṣe tó dùn mí jù. Àmọ́ lọ́wọ́ ọba wá fún mi ní sùúrù kò jẹ́ rí etí tèmi gbá padà. Àmọ́ ìgbà padà etí tèmi ò rí gbá padà. Òun náà ní iyẹ̀pẹ̀ tí mo kọ́ lẹ̀. Ó dùn mí. Wọ́n wá ṣe tán wọ́n tún lọ wọn ò sọ̀rọ̀ síra wọn mọ́. Ẹ dákun àwọn àfáà ẹja nífẹ̀ẹ́ ara wọn dáadáa. Wọ́n wá débi odò ńlá ọ̀gbẹ́ ń bí àwọn méjèèjì wọ́n fẹ́ mú mi. Nígbà wọ́n débi tí wọ́n fẹ́ mú mi. Èyí tó gbá yẹn létí ló kọ́kọ́ mú mi. Ó mú mi tán ó kọ́ ní kejì rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tọ́ sí àwọn. Ìyẹn ti ń ṣe kiri yìí. Ní sọ̀rọ̀ dáadáa púpọ̀. Kódà kò ní kí n tó lọ ní gbòógì eléyìí náà ní owó. Àwọn méjì nípa tó kúlẹ̀ kan ṣe ní sì ń ṣe subhana rabbika. Insha Allah bi qudratillah. Wa ma tadri nafsun maza taksibu gadan. وما تدري نفس ماذا تكسب غدا. وما تدري نفس ماذا تكسب غدا. وما تدري نفس ماذا تكسب غدا. Èmi èsì sọ̀rọ̀ kó. Gbogbo gòdìgòdì ṣáàtù ní wá mọ́. Máa bá àtẹ̀kì sí bó gàdá. Mú mi tán ọ̀rẹ́ tí wọ́n wá gbá létí náà wá fẹ́ mú mi tiẹ̀. Ó wá débi tó ti fẹ́ mú mi, ó débi odò. Kó mú mi lòdò bá ń gbé lọ. Ọlọ́run oníjọ́dọ̀ ayé ó gbé gbogbo wa lọ. Àmín Allah. Ẹni bá ti sàmì jákujáku. Àmín ya Allah. Odò bá ń gbé lọ, ń gbé lọ, bí ti ń gbé lọ. Ọ̀rẹ́ tó bá yẹn létí. Lọ̀rẹ́ bá wá kán lómi. Ó bá wá yọ ọ̀rẹ́ rẹ̀ gbé. Bó ti wá yọ ọ̀rẹ́ náà tán. Ọ̀rẹ́ rẹ̀ wá rẹ́rìn. Inú rẹ̀ wá ń dùn. Wọ́n wá rí sà. Ó wá rí àpáta ńláńlá. Ló bá wá mú nǹkan, ló bá tún wá kọ́ síbi eré àpáta. Wípé ọ̀rẹ́ mi tó gbá mi létí nígbà tá a ń bọ̀ wá o.
ó ṣe ń tó dùn mọ́ mi lónìí ó là mí kúrò nínú ogun. Ntọ́ wá ṣe yìí ń sọ fọmọ ń sọ fara ọmọdọ́mọ mi. Wọ́n máa. Tí n bá wá sọ fún wọn yóò máa jẹ́ ìtàn ńláńlá fún wọn. Ibẹ̀ láyé yìí sí láyé mọ́. Ọ̀rẹ́ tó báyọ̀ ilé tí wọ́n ń ṣe mọ́ pé ọ̀rẹ́ mi lóòótọ́ ni mo gbá ọ létí. Àmọ́ ńgbà tá a fẹ́ kú níbi tí mo ti gbá ọ létí. O kọ́ síbi ìyẹ̀pẹ̀. Ntọ́ kọ́ síbẹ̀ ni pé mo ṣe tó dùn ọ́ ò sì ní gbàgbé láéláé. Ìmọ̀kánì ìmọ̀kejì wá lè tọ́ kọ́ síbi àpáta. Kí ló ń torí bẹ́ẹ̀? Ó ní bẹ́ẹ̀ ni. Ó lè torí tí mo kọ́ síbi ìyẹ̀pẹ̀ yẹn. Ọkàn mi ti rí nù ni. Nígbà tí mo kọ́ òun ni bàbá padà síbẹ̀, ó rí i pé yóò ti parẹ́. Píparẹ́ tó bá parẹ́ bó ti parẹ́ òun ni ó parẹ́ lọ́kàn mi náà ni. Ó bá parẹ́ lọ́kàn mi ní ọsínú mọ́. Àmọ́ tí n bá bínú gbà tí wọ́n gbà mí létí tí mo gbà tèmi padà. Ìbínú lè lágbára débi pé tá a bá débi odò kò fi mí ilẹ̀ kódò gbé mi lọ. Àmọ́ kò bínú tí mo wá ṣe sùúrù tí mo wá ṣe náà ló tún wá fi là mí kúrò níbi ikú èyí tí mo wá kọ̀ yìí eléyìí ò lè parí láéláé. Torí pé gbogbo ẹni bá ṣoore fún mi kò ní í parẹ́ lọ́kàn mi. Bó tilẹ̀ wù kó orin náà ò kéré tó, bó tilẹ̀ wù kó orin náà ò mọ, oore ò ní í parẹ́ lọ́kàn mi. Bó tilẹ̀ wù kábùrú ni ó tóbi tó bẹ́yà bá ti ṣe dáadáa mi rọ́pò aburú ni yóò tẹ lọ́kàn mi ni. Ìsàn pé kì í ṣe tí mo ṣe lónìí. Bíbí náà bá wá bí mo ti wáyé. Mo rántí pilẹ̀ ni. Mo rántí gbàtà wà ní Mọ́ríkàsì. Tá a ti máa bí tá a dé. Tá a ti máa ń tá a dà. Tá a sì tún ti dà kankan fọlọ́ wọn kò já da tó da. Wà á máa. Fọlábalẹ̀ máa ń sá tẹ̀lé sí ìbò dáadáa. Mo wá bí mo ti wáyé. Ara mi mo pálẹ̀. Man akramahu Allah. ومن أهان من أكرمه الله غضبه الله ولعنة الله عليه واجبة. Bẹ́ẹ̀ bá pọ́n tọ́lọ́wọ́ bá pọ́nlé ọlọ́wọ́ pọ́nlé àwa àfa ẹja nífẹ̀ẹ́ ara wa. Ẹ má jà gbé kínníkínní ara wa sọ́kàn. Ẹ wò bí gbogbo wa ti dùn ún rí tà dùn ún wò. Tá à ń wúra wa lọ́tùn, à ń wúra wa lọ́sì. Tó bá yá sí pé bá a ti jòkó ti ra wa àwọn ní bẹ́ẹ̀ táṣọ wa má ti rùngbọ̀n wa dà síra wa tójú wa dà síra wa nínú wa dáadáa bẹ́ẹ̀ ayé òtún lójú jù báyìí lọ. Àmọ́ bá a ti múra tó yìí ọba tún ti bẹ nínú ọkàn kálukú àgbákò ni àti wọ. Ọ̀hún náà bá wa mú irú yíwù náà láàrin ara wa tá à ń ṣe dáadáa síra wa tá à ń sọ̀rọ̀ rẹ̀ síra wa á máa kúra wa lọ́wọ́ lórí gbogbo nǹkan nítorí má sọ má bọ̀ máa là kejì rẹ jẹ́ má bá àfáà bọ̀ máa là kejì rẹ jẹ́ bẹ́ẹ̀ yà bá ń ṣe bẹ́ẹ̀ yóò dùn rí yóò dùn wò yóò dùn ná yóò dùn gbogbo nǹkan ni ó máa ṣe dáadáa kò lè alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma yushrikuna innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzulan khalidina fiha la yabghuna anha wala kana libaru midada likalimati لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم إلي أنما إلهكم إله واحد فليعمل عملا صالحا لا يشرك بعبادة ربه أحدا يا إلهي خاف عني يا
kọ́dí àlímùtù.